ìdárayá. ǹjẹ́ ti gbọ́ agbo amúlùdùn kọ́. ǹjẹ́ ti gbọ́. Ẹ̀lú ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ sir. Ẹ káàárọ̀. Yes sir. Àkọ́kíwọ́. Yes sir. Yes sir. Yes sir. Ọlọ́run wà pẹ̀lú wa o. Àmín o. Àti tí wọ́n jẹ́ iye ààrẹ ìlú pátápátá dókítà lọ. Ààrẹ mọ̀kúnlé pátápátá. Kódà ẹ dákọ̀ yín kí ẹ lè mẹ́ni tó fi mí jà rẹ. Orúkọ mi ni pásítọ̀ Israel Adéwùmí láti Niger State. Láti ìpínlẹ̀ Niger, ààrẹ mẹ̀kúnnù. Ẹ ṣé bàbá. Ẹ tún ti gorúkọ tuntun. Mo ti gorúkọ tuntun. Ẹ ṣé bàbá. Orúkọ yóò wá pọ̀ báyìí. Ààrẹ mẹ̀kúnnù of Nigeria. Ẹ ṣé bàbá. Mr. Solomon láti ìpínlẹ̀ Niger, ẹ wá dákun ẹ fi certificate tí ń dì. Ẹ̀yin náà ó sì sanwó orúkọ. Ẹ invite mi wá sí ìpínlẹ̀ Niger ní pé tó a fẹ́ fún dókítà Ọlámídé lóyè ẹ rí i pé bàbá wa Adébáyọ̀ gan wọ́n tẹ̀lé mi wá Stephen Adéwálé yóò tẹ̀lé mi wá Fúnmiláyọ̀ Ọ̀ṣọ́ yóò tẹ̀lé mi wá wọ́n tó kó kámẹ́rà tẹ̀lé mi. tagbádá ti fìlà ti gèlè. a fẹ́ fún dókítà Ọlámídé ní ààrẹ mẹ̀kúnnù orílẹ̀-èdè wa Nàìjíríà ẹ ṣèyún ẹ ṣèyún. Hello. Ẹ kú ètò Arówójẹrẹ láti Kwara ni. Bàbá Arówójẹrẹ láti Kwara. Yes sir. Ẹ káàárọ̀ sir. Ìgbìmọ̀ afọbajẹ wa ló fi ọjẹ́ orí ẹ o. Ẹ̀yin náà tún fọwọ́ sí sà láti ìpínlẹ̀ Kwara. Ìjọba wa ni àjọ sọ gbogbo ẹni èmi wà ní Kwara òun wà Niger láti dẹnu kù. Tọ̀ ẹ ṣé bàbá. Ẹ ṣé. Ilé-iṣẹ́ yìí ó dàbí pé ilé-iṣẹ́ tó gbé kalẹ̀ tó ń ṣàṣojú àwa Yorùbá àwa mẹ̀kúnnù. Tọ̀ ẹ ṣé bàbá. Ẹni tó wá tọ́ sí gẹlẹ́ tó fi sórí ètò. Àbújá tó wá wà ní àmọ́ ibi tá a fi sí sẹ́ńtà tá a ti jáwé lé lórí. Sẹ́ńtà tó bá ti wù yín ibi tó bá ti wù yín ni ẹ ti jáwé lé mi lórí kò sí wàhálà bàbá. Ṣé yóò wù wọ́n yẹ pé ká lọ sórí sùn lé iṣẹ́ lóògbé gangan nígbà tí wù wá. Ọ̀dà gbogbo wọn fi pé bí torí Yorùbá la fẹ́ sọ lọ́jọ́ náà àti bàbá. Ọ̀dà kò sí wàhálà ẹ̀yẹ kan mọ́jọ́. A ti sọ látàná òun náà la ti sí. Tọ̀. Ó máa múra oyè kalẹ̀. Ọ̀dà kò sí wàhálà bàbá. Yes sir. Lójoojúmọ́ lórí ètò yìí. Ẹ ṣé bàbá. Ẹni tó tó ṣe náà ló wà lórí ètò. Tọ̀ ẹ ṣé bàbá. Ẹ ṣé bàbá. Ọmọ mi ni oyè. Ọmọ mi ni oyè yìí. Ààrẹ mẹ̀kúnnù lówó ó láàárọ̀ nù o. Àpẹẹrẹ láàárọ̀ nù báyìí. Ó ga o. Ẹ káàárọ̀ o. Hello. Yes sir. Ẹ káàárọ̀ sir. Hello. À ń gbọ́ yín sà. Ṣé Captain TV lélẹ́yìn? Lágbára Ọlọ́run bàbá. Àdúpẹ́ ààrẹ mẹ̀kúnnù. Yes sir. Ẹ ṣé bàbá. Oyè àbúrò. Yes sir. Níbo la ti fẹ́ rí ewé àkókò tá a máa já ní ilé ní báyìí? A rí lágbára Ọlọ́run inshallah. Yín ò lè. Yín ò lè. Ọjọ́ tẹ bá fẹ́ ṣe ìwúrí ẹ̀pẹ̀ àwa náà àtọ̀rẹ́ nínú tí ń sọ̀rọ̀ àkọ́bí Jésù ló bá ń sọ̀rọ̀. Àkọ́bí Jésù láti ìlú Ọ̀rẹ́ nípínlẹ̀ Oǹdó lọ́wọ́ dá bàbá. Ẹ ṣeun. ǹjẹ́ ti gbọ́. Eré ìdárayá. ǹjẹ́ ti gbọ́ agbo amúlùdùn kọ́. ǹjẹ́ ti gbọ́.